Dédé àkókò yìí lórí ìkànnì Ohun Ìfẹ́sọ̀mídà TV àkóbójú ọjọ́ ṣeré. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì yìí. Ẹ má bínú pé mo ti báṣẹ́ yìí débì kan kó tó di pé mò ń ṣàfihàn rẹ̀ lórí ìkànnì yìí fún yín. Ọkàn mi ò lọbẹ̀ tẹ́lẹ̀ ni. Ẹni tí mò ń ṣiṣẹ́ yìí fún òun ló ní kí n jẹ́ kí gbogbo ilé kí wọ́n jàǹfààní rẹ̀. Ní báyìí, ohun tẹ́ ń wò nínú abọ́ yìí, èyí tó dàbí green yìí, ẹ má ròyìn pé bóyá ata ni o, kì í ṣe piment vert. Ewé àbámọ̀dá, òun la lọ̀. Ẹ̀yin náà ti mọ ewé àbámọ̀dá, a ti lò lórí ìkànnì yìí dáadáa. Ewé àbámọ̀dá 16, ìyẹn 16, ṣé sẹ́ẹ̀sì lẹ mọ́ ń pè é, òun la lọ̀, òun ló wà báyìí, kì í ṣe ata. Ẹ gbìyànjú, ẹ lọ ewé àbámọ̀dá yìí, tẹ́ ẹ bá ti lọ̀ ọ́, ẹ wá fọ ẹyin àgíríkì, ẹ rí, ẹyin òun la fẹ́ fọ́ sínú ewé àbámọ̀dá yìí, a ti fọ́ ẹyọ kan sí i. Ẹyin yìí 6 òun la fẹ́ fọ́ sínú rẹ̀. Àkọ́kọ́ la ti fọ́ sínú rẹ̀ yẹn. Ìkejì òun rèé. Ìkejì á fọ́ òun náà sínú rẹ̀. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. Ẹ fọ́ ìkejì sínú ewé àbámọ̀dá yìí. Bẹ́ẹ̀ náà ni ìkẹta. Mo kí ẹ̀yin tẹ́ wà ń Paris o, mi ò lè ṣe kí n mọ́ kí yín lórí ètò. Ìkẹta náà ni a fọ́ sínú rẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ wà ní UK, mo kí ẹ̀yin náà o, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ìke lónìí yẹn, ìkẹrin òun la fọ́ sínú rẹ̀ yẹn. Ìkarùn-ún òun ní. Mo kí ẹ̀yin tẹ́ wà nílùú Pèdèpọ̀ ìlú abínibí mi lọ́hùn-ún. Mo kí bàbá wa Elhaj Ibrahim Jẹ́gẹ́dẹ́, mo kí yín níbẹ̀ bàbá. Àwọn ọmọ orúkọ tẹ́wé ń jẹ́, ọmọ orúkọ tẹ́gbò ń jẹ́. Bẹ́ẹ̀ bá ti ń wà yóò mọ̀ jẹ́ yín, bẹ́ẹ̀ bá ti ń fà á yóò mọ̀ tó yín. Ó di mélòó? Ó di 5. Ìkẹfà òun rèé. Mo kí bàbá mi bàbá Ìkísà láti ìlú Gabon lọ́hùn-ún. Bàbá mi Elhaj Adélabú, bàbá mi Ajá Hakima Adélabú. Mo kí yín nílùú Gabon. Ó ti di 6 báyìí nínú rẹ̀. Tó bá pé 6 yẹn, ẹ wá rò ó pẹ̀lú ewé àbámọ̀dá yìí. Ẹ rò ó pọ̀. Iṣẹ́ yìí dára púpọ̀ o. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ní kí ẹ rí iṣẹ́ yìí ṣe, ó dá mi lójú pé ẹ yìn Ọlọ́run bá lógo. Iṣẹ́ yìí dára púpọ̀. Iṣẹ́ téèyàn fi máa ń rí àánú gbà lọ́dọ̀ àwọn èèyàn ni. Ẹyin 6 òun lẹ fẹ́ fọ́ sínú ewé àbámọ̀dá 16 tí ẹ lọ̀. Ẹ rí báyìí, ẹ wá rò ó pọ̀. Tẹ́ ẹ bá ti rò ó pọ̀ báyìí, ìgbésẹ̀ wo ló wá kàn? Mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́sọ̀mídà TV. Mo ní á rò ó dáadáa. Ẹ jẹ́ kí ewé yìí kó rò pọ̀ pẹ̀lú ẹyin 6 yẹn. Ṣé ẹ ti rí báyìí? Mo kí ẹ̀yin tẹ́ wà ní Onígbòlò lọ́hùn-ún, ilé ìyá mi nù. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ń bẹ̀. Ẹ rí pé mo ti rò ó pọ̀ nísìnyí. Ohun tó wá kàn, òun náà ni ìsebẹ̀. Ìsebẹ̀ ló kàn báyìí. Ìyẹn iyọ̀ fún àwọn ẹni tí wọn ò bá mọ tí wọ́n ń pè ní ìsebẹ̀. Iyọ̀ lẹ rí lọ́wọ́ mi yìí. Ẹ fi iyọ̀ sínú rẹ̀. Ẹ má jẹ́ kí iyọ̀ já o. Ìwọ tó bá ń jẹ iyọ̀ púpọ̀ o lè fi iyọ̀ sí ipò tó ṣá. Ẹni tí mo fẹ́ ṣe léyìí fún, kì í fi bẹ́ẹ̀ náà jẹ iyọ̀ púpọ̀. Ó ti ń pariwo pé kí n má fi iyọ̀ púpọ̀ sí. Ẹ fi ìsebẹ̀, ìyẹn iyọ̀ léléyìí. Ṣé òjẹ̀ lẹ mọ́ ń gbé? Àwọn ègùn òjẹ̀ kọ́ lẹ mọ́ ń pè é. Àbí flakọ́sìn? Jẹ̀ flakọ́. Àwọn ọmọ mi tán gbọ́ èdè, wọ́n ti ń corrige mi bí. Wọ́n ní jẹ̀ flakọ́ náà mọ́ ń pè é. Gbogbo ẹ̀yin ègùn tẹ́ ẹ mọ́ ń gbọ́ ètò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn ègùn mọ́ ń pè mí púpọ̀. Wọ́n ní pé kí n mọ sọ sédè ègùn fáwọn. Èmi ò fi bẹ́ẹ̀ gbọ́ ègùn. Ẹ fi iyọ̀ sínú rẹ̀. Tẹ́ ẹ bá ti fi iyọ̀ sínú rẹ̀, ẹ rò ó pọ̀ kí iyọ̀ yẹn kó lè wọnú rẹ̀ dáadáa. Ẹ má bínú pé mi ò rántí dárúkọ mi o. Bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ ojú mi, ẹ sáà ń gbóhùn mi, ó yẹ kẹ́ ẹ lè mọ̀ pé mi náà ni mò ń ṣètò. Muhammadu Akówódé Baba Kórèdé, tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọ̀mídà, Sẹ́ríkí ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ọmọ oníjà kò mà náà iná rèé lórí ètò. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn, àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbí ẹ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English,
ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Lẹ́yìn tá a ti fi iyọ̀ sínú rẹ̀, lẹ́yìn tá a ti fi ìsebẹ̀ sínú rẹ̀, ìgbésẹ̀ wo ló kàn báyìí? Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Ìgbésẹ̀ tó kàn báyìí, ṣé ẹ ti ń wò, ẹ wá ràgán sàtánà. Ṣé sàtánà lẹ mọ̀ ń pè é? Ràgán tó fi mọ́ ìmọ̀ bóyá ọkà làwọn ẹlòmíì mọ̀ ń dì sínú àbí yọ̀ àbí gàrí. Sàtánà kan lẹ mọ̀ ń pè é. Òun lẹ ń wò lọ́wọ́ mi yìí. Òun lẹ wà. Tẹ́ ẹ bá ti wá ràgán sàtánà yìí, inú rẹ̀ la fẹ́ da ẹyin yìí sínú rẹ̀. Ẹyin tá a rò pọ̀ pẹ̀lú ewé àbámọ̀dá àti iyọ̀ yìí. Inú rẹ̀ la fẹ́ dà sí. Ṣé ń wò mí báyìí? Ẹ rí bí mo ṣe fẹ́ dà sínú rẹ̀. Ẹ dà sínú ràgán sàtánà yìí. Ẹ dà sínú rẹ̀. Ẹ rí bó ṣe wà. Á dà sínú ràgán sàtánà yìí. Ẹ mọ̀ ṣọ́ ni o. Ẹ rí pé inú kọ́ọ̀pù ni mo gbé sí. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo ràgán tán ṣe jáde nísìn, wọn ò fi bẹ́ẹ̀ gbádùn. Ó lè já nídìí ń bẹ̀ nísìn. Ìdí rèé tí mo fi gbé sínú kọ́ọ̀pù kan. Ẹ wá sọ ẹnu rẹ̀. Ó yé yín nísìn. Ẹ sọ ẹnu rẹ̀. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. Mo kí ìyá mi ọmọlá Ìbàdé láti Paris lọ́hùn. Ìyá mi Ajá Sọ́bírà Àbẹ̀kẹ́ Àfọlábí bàbá yàtọ̀. Ìyá àǹzí mo kì í níbẹ̀. Ẹ bá ń kí ìyá Ahmed láti Amẹ́ríkà lọ́hùn. Mo kí bàbá wa Ẹ̀sìkẹ́ Alágbádá láti Luxembourg lọ́hùn. Mo kí bàbá mi Abdulrahman Abọ̀lọ́rẹ́ láti Amẹ́ríkà lọ́hùn. Mo kì í níbẹ̀ o. Àkókòjọ ọjọ́ ṣèrí lọ́dọ̀ yín bẹ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Nàìjíríà lọ́hùn. Ṣé rí bí mo ṣe dì í sínú sàtánà yìí? Ìgbésẹ̀ olówó kan báwo la fẹ́ ṣe gbà? Ṣé a fẹ́ gbé sínú fìríjì ni àbí a fẹ́ dín láta àbí a fẹ́ ṣe ní kankan? Ẹ mọ̀ wọ́rì, ìtẹ́lọ́rùn yín ló jẹ mí lógún. Mo ṣe ń padà bọ̀ sórí ètò. Kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Ní báyìí, ẹ ti rí crowpot nílẹ̀. Ṣé crowpot lẹ mọ̀ ń pè? Àdògán kọ́ lẹ́yìn tó mọ̀ ń pè lọ́dọ̀ tí yín. Ẹ bomi sínú kòkò lórí iná. Tẹ́ bá bomi sínú kòkò lórí iná, a fẹ́ ṣe kinní yìí ni. Ṣé ti rí? Tẹ́ bá ti bomi sínú kòkò lórí iná, ẹ wá gbé iṣẹ́ yìí. Ṣé ti rí bó wà? Ẹ gbé iṣẹ́ yìí. Ẹ gbé sínú omi yìí lórí iná. A fẹ́ sè jìnnà ni. Ẹ rí bó ṣe wà. Tẹ́ bá gbé sínú omi lórí iná, ẹ wá fi nǹkan kan bò mọ́lẹ̀. Ẹ bò mọ́lẹ̀. Tẹ́ bá ti bò mọ́lẹ̀ nísìn, ẹ wá fẹ́ná mọ́. Tẹ́ bá ti fẹ́ná mọ́, tó bá jiná, lẹ́yìn tó bá jiná, ìgbésẹ̀ olókàn. Ẹ jẹ́ ká ní sùúrù kó jiná ná. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Àjàṣẹ́ mo kí yín, ẹ̀yin tẹ́ wà nílùú Kòtọ́nù mo kí yín, ẹ̀yin tẹ́ wà nílùú Ìtákàn, ẹ̀yin ti Sàkété, ẹ̀yin ti Pòbẹ́, ẹ̀yin tàjà Àwẹ́rẹ̀, ẹ kú àlejò mi wá lọ. Ọlọ́run bá Elédùà kò ní padà lẹ́yìn yín. Tó bá jiná nísìn, ìgbésẹ̀ olókàn. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ já ní sùúrù kó jiná ná. Ká wo ìgbésẹ̀ tó kàn. A kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì tí a wà yìí. Ní báyìí ẹ jẹ́ ká wo nǹkan tí a gbé sórí iná. Ká wo bí ó ṣe rí gbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọbẹ̀ ti sọ̀ báyìí. Ẹ̀yin náà rí bí ó ṣe wà lórí iná. Ó dàbí pé ó ti jiná báyìí. Ara yín kò ti jiná báyìí. Ẹ rí bí ó ṣe wà gbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá gbé sínú nǹkan báyìí. Lẹ́yìn tí a gbé sínú nǹkan báyìí, a wá tú ràgán yẹn. Tẹ́ ẹ bá lè tú, ẹ sá rọra yá. Ẹ rọra yá. Ẹ rí bó ṣe wà. Ẹ yá sínú abọ́ míì. Ẹ rí pé abọ́ yìí òun la fi ṣe tẹ́lẹ̀. Inú rẹ̀ rínrín díẹ̀. Àti ìfọ́nú rẹ̀. Ẹ wá yọ sínú abọ́ tuntun míì. Ẹ rí bó ṣe wà gbà. Iṣẹ́ dénú. Mo ṣe bá àgbà lọ́jọ́ tìní. Ìbà yín tẹ́ morúkọ téwé ń jẹ́. Ìbà yín tẹ́ morúkọ tégbò ń jẹ́. Èyí tá a fẹ́ ṣe lénìí, ẹ jẹ́ kí ó jẹ́ fún ẹni tí ó fẹ́ lò ó. Gbogbo ẹ̀yin bàbá bàbá, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè, ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́, a ṣe bà lọ́jọ́ tìní. Ẹ jẹ́ kí èyí tá a fẹ́ ṣe yìí kó jẹ́ fún ẹni tí ó fẹ́ lò ó. Ní báyìí tó bá ti wá wà bẹ́ẹ̀, ẹ wá wá ọ̀bẹ.
ìgbésẹ̀ tó kàn nìyẹn o, ọ̀bẹ. Kí la fẹ́ fọ̀bẹ fi ṣe? Ẹ wò ó, mò ń padà bọ̀ sórí ètò, ẹ jẹ́ n dá tọ́mì díẹ̀ ná. A kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́sọ̀mídà TV. Mo ní tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbí ẹ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín, àbí ẹ ní ìbéèrè kan sí ìkejì, ìyẹn ìbéèrè tó lówó lórí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó, +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìgbésẹ̀ tó wá kàn òun náà ni a bọ́ sí báyìí. Ṣé rí bó ti wà nínú abọ́ yìí? Mo ní ẹ wá ọ̀bẹ. Ọ̀bẹ lẹ́wàá. Ẹ ti rí ọ̀bẹ lọ́wọ́ mi. Tó bá jẹ́ ọkùnrin ló fẹ́ lo iṣẹ́ yìí, tó bá jẹ́ ọkùnrin ni, ẹ gé kíní yìí sí ọ̀nà 9. Tó bá jẹ́ obìnrin ni, ẹ gé sí ọ̀nà 7. Ẹ gbọ́ mi yé? Mo ní tó bá jẹ́ ọkùnrin ló fẹ́ lo iṣẹ́ yìí, á gé kíní yìí sí ọ̀nà 9. Tó bá sì jẹ́ obìnrin ni, á gé sí ọ̀nà 7. Ṣùgbọ́n èyí tí mò ń ṣe yìí, mo sọ pé ẹni tó ní wà pẹ̀lú mi. Obìnrin lẹni tó ní. Ní báyìí, ẹ wá jẹ́ kí a wò ó. Mo ní obìnrin lẹni tó ní. Ìdí rèé tí mo fẹ́ gé sí ọ̀nà 7. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. Ọ̀nà 7 òun ni mo fẹ́ gé sí. Mo ṣe bóyá kò jiná dénú ni. A dúpẹ́ f'Ọlọ́run pé ó jiná dénú. Ẹ ń wò bí mo ṣe ń gé gbà. Ó di mélòó ń bí? 4. 7 la sì fẹ́ gé sí. Ẹ jẹ́ n tún eléyìí gé. Ó ti di mélòó? Ó di 5. Ẹ jẹ́ n tún eléyìí náà gé. Ó di mélòó? Ó ti di 6. Ń kù ẹyọ kan. Ẹ jẹ́ n tún eléyìí náà gé. Ó di 7 báyìí. Ṣé ẹ ti wá rí? Obìnrin ló fẹ́ lò ó. Ìdí rèé tí mo fi gé sí ọ̀nà 7. Tẹ́ bá wò ẹ́ rí pé ó ti pé 7. Tẹ́ bá gé sí ọ̀nà 7 báyìí, ẹni tó fẹ́ lo iṣẹ́ yìí yóò wá jókòó tì í. Tó bá jókòó tì í, yóò pe àwọn gbólóhùn yìí. Mi ò ní pe gbólóhùn náà sérí rẹ̀ torí pé kí ni? Ẹni tó fẹ́ jẹ́ òun gangan ni ó pe gbólóhùn ọ̀hún. Ṣùgbọ́n ẹ tẹ̀lé mi ká lọ ní kọ̀rọ̀. Kí n lọ pe gbólóhùn yẹn. Kí ẹni tó fẹ́ jẹ eléyìí kó máa jẹ lọ. Ẹ tẹ̀lé mi ká lọ ní kọ̀rọ̀. Kí n lọ pe gbólóhùn ọ̀hún fún yín. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́sọ̀mídà TV. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí títí fi dé ibi tó dé. Ibi tá a fẹ́ forí rẹ̀ tì sí, òun náà leléyìí. Tẹ́ ẹ bá gbàgbé, a ní tó bá jẹ́ ọkùnrin ni, á gé iṣẹ́ yìí sí ọ̀nà 9. Tó bá jẹ́ obìnrin ni, á gé sí ọ̀nà 7. Tẹ́ ẹ bá ti wá gé síbẹ̀, ẹ wá dà níyàn sí àdúrà ni pẹ̀lú gbólóhùn yìí. Gbólóhùn tí ẹ fẹ́ mọ wí, òun ló lọ báyìí. Ewé àbámọ̀dá, èmi lágbájá ọmọ lágbájá, mo dá alábàá lọ́jọ́ tèmi pé gbogbo ọ̀nà tó tì kó bẹ̀rẹ̀ sí ní ṣí, gbogbo ọ̀nà tó ti tì kó bẹ̀rẹ̀ sí ní là. Kí n rí àánú gbà lọ́wọ́ ọmọdé, kí n rí àánú gbà lọ́wọ́ àgbà, kí n rí àánú gbà lọ́wọ́ ọkùnrin, kí n rí àánú gbà lọ́wọ́ obìnrin, kí n rí àánú gbà lọ́wọ́ èèyàn dúdú, kí n rí àánú gbà lọ́wọ́ èèyàn funfun. Lẹ́yìn tẹ́ ẹ bá ti dà níyàn yìí tán, ẹ ṣe gbogbo àdúrà tó bá wù yín sórí kinní yìí. Tẹ́ ẹ bá ti wá ṣe àdúrà yìí sí tán, ẹ jẹ ní gbígbóná bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti jẹ́ bùṣe, àṣẹ ti gùn nù. Lọ́lá àwọn ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀. Lọ́lá àwọn bàbá mi, ìbà yín àgbà lọ́jọ́ tèmi. Ìbà ń gbòrò tó doríkodò tí ò gbọdọ̀ ṣomi. Ìbà ìyá mọ̀pó tó doríkodò tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde. Àkóbójú ọjọ́ ṣeré. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbí ẹ bá fẹ́ fi àmì ìmoore hàn wá lórí ìkànnì tá a wà yìí náà ni. Nọ́mbà mi ò tí ì yí padà. +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹyẹ àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fi léyìí ṣe lọ lọ́jọ́ tèmi. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní bàbá, ọ̀bẹ ní bẹṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀, òun ní débà o. Muhammadu Akọ́wọdé Bàkórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọ̀mídà.
Sẹ́ríkí ọlọ́pọlọ number one máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ́ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.